Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta o. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé. Mo sì kí gbogbo ẹni tí ẹ ṣe Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún láǹfààní tó létí inú àti tòde tó fi gbọ́ èdè Yorùbá. Gbogbo wa mo kí o. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀‐èdè Benin àti gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀‐èdè Togo káàkiri tí è dé Abidjan. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní Burkina Faso káàkiri gbogbo àgbáńlá ayé, Liberia ní, Cameroon ní, lọ́lọ́ Malabo ní, káàkiri gbogbo yín ni mo kí. Tó a dára fún wa. Ó yẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Mo fẹ́ kọ́ wa ní sáyẹ́ǹsì àwọn bàbá wa kan. Kí n tó kọ́ wa, wọ́n ní ta ló wà nínú ògò tí ń jẹ́ jíìnì. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wo ẹ̀rùn alámọ̀ yìí. Iṣẹ́ tí ń ṣe inú ayé àwọn èèyàn ò kéré o. Ẹ̀rùn alámọ̀. Dúkìá Ọlọ́run là ń sọ̀rọ̀ rẹ̀ pọ̀fọ́. Abẹ́ ẹ̀gbọ́n tá à ń wí ni. Ó sì ń dùn mí. Ẹ lọ wá ẹ̀rùn alámọ̀ yìí kọ́ pọ̀. Ẹ wá ní ogun. Kí lẹ wí? Ẹni ogun. Ẹ fata àjọsí díẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ sí ogun papọ̀ mọ́ pẹ̀lú èpo ọ̀bọ̀. Èkó asítọ́gbẹ iyekíye. Ẹlòmíín lè mọ̀mọ́ tó mọ iye yòówù tó bá rí, bá jẹ́ 5, bá jẹ́ 7 tó pé ẹ̀dá sí kí wọ́n gun, kí wọ́n kó odó tì gidi. Ó ṣòro ogun o, ṣùgbọ́n tẹ́ ẹ bá parí ẹ̀ tán, ó dóògùn. Ọmọ ìyá mi, ó dóògùn. Tùràrí yìí. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ máa ní okòwò tó jẹ́ pé àwọn ẹni bí wọ́n máa fẹsẹ̀ wọn ṣẹ̀ wá bẹ́ẹ̀ kẹ́ ẹ má lè tà. Ẹ bá débi iṣẹ́ yín láàárọ̀ ẹ kánná lu tùràrí kó máa fín. Ó lé wọn dànù. Kódà bí yẹn bá ní àdì ọkàn rẹ tó bá ń lo tùràrí yìí yóò sì máa jábọ́. Bẹ́ẹ̀ mo wí fún ọ, tùràrí tí mo wí fún ọ yìí. Ẹlòmíín bẹ tó jẹ́ pé ayé ti gba ìmọ́lẹ̀ ara rẹ̀, wọ́n ti gbé òkùnkùn wọ̀. Ṣé ń fún ọ nírò àpẹẹrẹ àwọn èèyàn bẹ́ẹ̀? Tí bá dájókòó tàbí bá rìn lọ yóò sì máa ro aburú sí rẹ̀ bí kò máa sọ pé ó dàbí kí mọ́tò gbá wọn, ó dàbí kó wọn jálùkòtò, ó dàbí kó wọn kọsẹ̀. Gbogbo kìíní yóò sì máa ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì ni kì í rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Tó bá ṣàdúrà àdúrà máa gbà ní. Tó bá ro nǹkan rere ní máa jáde. Ṣùgbọ́n èyí tí nǹkan rere ò fi máa jáde sí mọ́ nǹkan bú ní jáde. Ayé máa fi gba àmọ́lẹ̀ ara ẹni. Wọ́n bá ti rí pé òun ṣàkíyèsí kíní yìí o. Kódà ibà débi pé bẹ́ẹ̀ lómi ibà dé sọ tó bá pawọ́ ríbiríbi. Ẹ̀mí burúkú yóò sì dé pé ó dàbí kówó yọ sọnù. Ó dàbí kó wọn jẹ gbèsè yóò sì jẹ́ bó ti wí yẹn. Máa fi tùràrí yìí. Wọ́n máa fi pawọ́ rẹ̀ kó máa fin sí gbogbo ara. Ó dúpẹ́ fọlọ́run. Mo fún yín ó pé o. Ṣùgbọ́n tẹ́ bá ń gún tùràrí yìí lọ́wọ́ o, ẹ máa ta ògèrè epo díẹ̀díẹ̀ sí. Ògèrè epo díẹ̀díẹ̀ ẹ máa ta sí. Tẹ́ bá gún tán, ẹ sá lórùn. Ẹ tún gún, ẹ kó sápò. Yóò bá yín lára mu. Ṣé mọ̀ pé ẹlòmíín ní mọ́tò tó yẹ pé ṣàdédé yóò máa bàjẹ́ láì nídìí. Mọ́tò rẹ̀ yóò máa bàjẹ́ láì nídìí. Kò yé. Ẹ máa lọ lo tùràrí yìí. Ẹ dúpẹ́ fọlọ́run. Ẹlòmíín rẹ̀ rọ sí ṣọ́ọ̀bù. Èyí tí ó fi jèrè gbèsè ní jẹ. Ẹ lọ dán iṣẹ́ yìí wò. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tá a bá rẹ́ni tó pèrè ní bàbá ọgbọ́n tẹ́ ẹ bá ti bá Lukman ọmọ Ayédáre mẹ́ kì í ṣe mí o. Ẹ sì bí ní béèrè kẹ́ tó pe nọ́mbà rẹ̀
tí ì bá ti ṣe nọ́mbà mi òfo ni o. Ẹ jẹ́ mú nọ́mbà mi wá kẹ́ mú ọ́dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 ẹgbàá kan sí +23481 33 155 111 +23481 33 155 111. Tẹ́ bá pe nọ́mbà méjèèjì yìí tí ó bá lọ, mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà ni. Ìkòròdú ni mò ń gbé o, láti Ìkòròdú gáràjì. Ẹ wọ mọ́tò tí ń lọ Báyékú. Ẹ sọ fún mọ́tò pé ẹ dákun o, Emily bus stop lèmi ó ti bọ́lẹ̀, òun ní bẹ̀ ní ẹgbẹ́ ilé epo Díkírámù. Ọ̀ǹtà ròdù tó jáde lára rẹ̀, ọ̀nà eléruku tó jáde lára rẹ̀, ẹ̀rí géètì gbàngbà mẹ́, ibẹ̀ ni ẹ kọ́rí, má gbọ̀kadà kankan, máa fẹsẹ̀ rìn bọ̀, ìrìnkúṣẹ́ náà ni. Má bèrè nọ́mbà 50, nọ́mbà 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà, ọ̀tán. Ó rí yàrá mi ló fèsì ẹnu géètì gbàngbà. Tó bá sì jẹ́ pé Kútọ̀nù ni Dégà kan ni mò ń gbé, ó sì jẹ́ nù. Tí oṣù tá wà nú ẹ̀, oṣù kẹrin tá wà mẹ́ kó tó kẹnu bọ́lẹ̀, tàbí tó bá kẹnu bọ́lẹ̀, ẹ pàdé mi lórílẹ̀-èdè Bẹ̀nẹ̀, láti Bẹ̀nẹ̀ ẹ jẹ́ pàdé ní Abidjan, ní Sódèsì, Makassi, Àbọ̀bọ̀, bẹ̀ láti pàdé. Á dára fún wa. Ohun tá a fẹ́ Ọlọ́run ó ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí wa. Àwọn èèyàn mi ń béèrè wọ́n ní bàbá ẹ fi nọ́mbà orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ lẹ́ni. Ọ̀yá ẹ mú gègé kẹ́kọ̀ọ́ +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kan sí +229 54 65 1929 +229 54 65 1929. Òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀ o, olóore gbogbo wo ní tà sí wa o. Ire o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.